Ẹ káàárọ, ẹ káàsán, ẹ káalẹ ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń wo fọ́nrán yìí. Mo kí yín káàbọ̀ padà sí orí ìkànnì yìí. Nínú fọ́nrán àkọ́kọ́, mo sọ̀rọ̀ nípa ìkíni, pàápàá jùlọ ìkíni káàbọ̀ sínú ọdún tuntun, ọdún àyàbò fún gbogbo wa. Mo fẹ́ sọ̀rọ̀ síwájú sí nípa ìkíni torí pé ìkíni jẹ́ ohun àwùjọ tí ó ṣe pàtàkì. Eléyìí kò sì yọ àwùjọ Yorùbá sílẹ̀. Yorùbá gẹ́gẹ́ bí ẹ̀yà fẹ́ràn ìkíni púpọ̀. Yorùbá bọ̀ wọ́n ní kárí ni ká ṣàríyá, ó yó ni, ó jẹ oúnjẹ lọ. Tí àwa náà bá sì wo ní gbogbo àwùjọ gbogbo tí kò yọ Yorùbá sílẹ̀ bí mo ṣe sọ, ìkíni a máa móríyá ni. Ìkíni a máa múnú ẹni dùn. Ìkíni a máa fúnni ní ìmọ̀nilára pé n kò dá nìkan wà. The feelings of loneliness. Ìkíni fi ẹni tó ń kíni hàn gẹ́gẹ́ bí ọ̀rẹ́. Nítorí náà ìkíni jẹ́ ohun tí ó ṣe pàtàkì púpọ̀ ní gbogbo àwùjọ. Pàápàá jùlọ ní àwùjọ Yorùbá, àwọn baba ńlá wa rí gẹ́gẹ́ bí nǹkan àrífín, nǹkan ìtìjú àti ìwà ìfojúdini tí èèyàn ò bá kíyàn. Pàápàá jùlọ bóyá sí ẹni tí ó jù ni lọ, bóyá ní ọjọ́ orí tàbí ní ipò. Torí náà ìkíni ṣe pàtàkì. Mo fẹ́ sọ̀rọ̀ lórí ìkíni. Ní ẹnu ẹ̀yà Yorùbá, ẹkú àti akú ó ṣe pàtàkì nínú ìkíni. Tí a bá sọ pé ẹkú, akíni, ó ń yọ ara rẹ̀ kúrò nínú ìkíni. Ṣùgbọ́n tí a bá sọ wípé akú, akíni, ó fi ara rẹ̀ kún ìkíni. Àpẹẹrẹ nìyí. Tí mo bá sọ wípé ẹ káàárọ, bóyá mò ń kí àjùnilọ kan, àbí ìyá tàbí bàbá tàbí ọ̀gọ̀rọ̀ èèyàn. Ṣùgbọ́n tí mo bá sọ wípé akú, ìtumọ̀ ẹ̀ ni pé èmi náà ń kí ara mi kú ọdún, àbí kú ìnáwó, àbí ohun ayẹyẹ kan tàbí òmíràn tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́. Ìyàtọ̀ tó wà láàrin ẹkú àti akú nìyí. Nítorí náà tí Yorùbá bá ń kíni pé ọmọdé fẹ́ kí àgbàlagbà, ó ṣe pàtàkì púpọ̀ láti sọ wípé ẹ káàárọ̀. Bóyá ọmọ kékeré fẹ́ kí àgbàlagbà, ẹ káàárọ̀ bàbá, ẹ káàárọ̀ màmá, ẹ káàárọ̀ ẹ̀gbọ́n mi. Ó jẹ́ nǹkan àbùkù kí ọmọ kékeré lo ó fún àgbàlagbà pé káàárọ̀ o. Ó jẹ́ nǹkan ìtìjú, ó jẹ́ nǹkan àbùkù. Nítorí náà ẹ̀yin ìran tuntun tí ẹ̀ ń bọ̀, tí a sì fẹ́ fi àṣà àti èdè lé lọ́wọ́, ẹ ní láti mọ̀. Àwùjọ lè fojú fo ọ̀pọ̀lọpọ̀ nǹkan, ṣùgbọ́n gbogbo ènìyàn náà ló mọ̀ wípé tí a bá bọ̀wọ̀ fún ẹni, ó ní àǹfààní nínú lọ́pọ̀lọpọ̀. Èyí ò bẹ́ẹ̀ ni. Mo fẹ́ sọ̀rọ̀ nípa ìkíni ní ìgbà àti àkókò. Ní ilẹ̀ Yorùbá bí mo ṣe sọ pé ohun gbogbo ni ìkíni wà fún. À ń kíni fún ìṣẹ̀lẹ̀, à ń kíni fún ọjọ́, à ń kíni fún pàápàá Yorùbá máa kíni tí ẹni bá ń sùn. Fún àpẹẹrẹ bóyá ọmọ kékeré, ọmọ tuntun jòjòló, wọ́n á ní àsùnjí o. Ìtumọ̀ ẹ̀ ni pé kó sun oorun dáadáa, kó sun oorun lálàáfíà, kó ní ìlera nínú oorun tó ń sùn. Nítorí náà a máa sọ̀rọ̀ lọ́jọ́ iwájú lórí gbogbo àwọn oríṣiríṣi ìkíni tó kù. Ṣùgbọ́n lónìí mo fẹ́ sọ bí a ṣe ń kíni fún ìgbà nínú ọjọ́. Nínú ọjọ́ a ní ìgbà mẹ́ta tó ṣe pàtàkì. Ìgbà mẹ́ta: àárọ̀, ọ̀sán àti alẹ́. Ṣùgbọ́n láàrin àwọn àkókò yìí, àwọn àkókò kan tún wà tí Yorùbá ní ìkíni fún. Fún àpẹẹrẹ, láti aago 6 sí aago 10 àárọ̀, Yorùbá máa kíni pé ẹ káàárọ̀ o, ẹ kú ojúmọ́ o, a kú ojúmọ́ o, ẹ kú ojúmọ́ o. Aago 6 sí aago 10, that is 6 to 10 a.m. Good morning, ẹ káàárọ̀. Tó bá ti ń di bí aago 10 sí 12, àwọn Yorùbá máa sọ pé òrùn gorí ọjọ́ ìyálẹ̀ta. Wọ́n ní a kú ilẹ̀ rọ̀ o. Wọ́n ní a kú ìyálẹ̀ta. Pé ìtumọ̀ ni pé òrùn ti ń tàn sílẹ̀. Òrùn ti ń tàn sílẹ̀. Bóyá a ṣẹ̀ṣẹ̀ jí láàárọ̀ kùtùkùtù, ó yóò ṣe bí ọyẹ́, ó ṣe bí òtútù díẹ̀. Ṣùgbọ́n nígbà tí òrùn bẹ̀rẹ̀ sí ń jáde, ilẹ̀ ti ń ta, òru ti ń mú. Òun ni Yorùbá ń kíni pé a kú ìyálẹ̀ta. Tó bá ti di bí aago 12 sí aago 3, òun ni Yorùbá ń kíni pé ẹ káàsán, that is good afternoon, 12 to 3. Ẹ káàsán. Ìtumọ̀ ni pé ọ̀sán ti pọ́n, òrùn ti wà ní àárín ọjọ́. Àwọn òrùn ti wà ní àárín ọjọ́, ẹ káàsán. Tí ó bá tún ti ń di bí aago 3 sí 5 sí 6 ní ìrọ̀lẹ́, òun ni Yorùbá sọ pé ẹ kú ìrọ̀lẹ́.
ìtumọ̀ yìí ni pé oòrùn ti ń lọ wọ̀, oòrùn ti dìde láàárọ̀, ẹ̀rí ó ń gòkè, ó ń lọ wọ̀, wá ní ẹ kú ìrọ̀lẹ́. Ó túmọ̀ sí pé oòrùn tó ta ara tó ooru tó mú ó ti ń dà wá sílẹ̀. Tó bá ti ń di aago bí aago méje 7 to 10, òun ni Yorùbá ń kí ni pé ẹ káalẹ́, ẹ káalẹ́ ńlẹ̀ yìí o, good evening, ẹ káalẹ́ o, good evening. Ṣùgbọ́n tó bá ti ń di aago bí 10 sí aago 12, ó ti ń di òru. Yorùbá lè sọ pé òru gànjọ́ tàbí àjì, aago 10 sí aago 12 òru. Tó bá ti ń di aago 12 òru sí aago 3, òun gangan ni àjì. Ẹ ṣe wá fún òun rìn báyìí, àjì gangan ló dé, ìtumọ̀ ni pé àárín òru ni irú ẹni bẹ́ẹ̀ rìnrìn àjò. Bí àwọn ìkíni yẹn ṣe lọ ní ilẹ̀ Yorùbá ni. Wọ́n tuntun sọ lẹ́ẹ̀kan sí ẹ káàárọ, good morning, láàrin aago 6 sí aago 10, between 6 to 10 a.m. good morning, ẹ káàárọ, àkójúmọ. Tó bá ti ń di aago 10 sí aago 12, between 10 to 12, ẹ kú ìyálẹ̀ta, oòrùn ti ń ràn. Tó bá ti ń di aago 12 sí aago 3, ẹ káàsán, ìyẹn ni pé ọjọ́ ti kárí, oòrùn ti ń ràn. Gbogbo ètò ọrọ̀ ajé iléèwé ara oníkálukú ti yá, ìgbà yẹn gangan ní iṣẹ́ ọrọ̀ ajé, ètò okòwò gbogbo ẹ̀ ń lọ déédéé. Tó bá ti ń di aago 3 sí aago 6, ilẹ̀ ti ń rọ̀. Yorùbá máa sọ wípé ẹ kú ìrọ̀lẹ́. At least 3 to 6 is good evening. Then tó bá ti ń di bí aago 6 sí bí aago 9, ó ti di ẹ káalẹ́, good evening náà sì ní lédè Gẹ̀ẹ́sì, ẹ káalẹ́. Tó bá ti di aago bí 9, 10 tí oníkálukú ti lọ sùn, ó ti di òru tàbí àjì. Mo lérò pé a ti kọ́ ohun kan tàbí méjì nínú fọ́nrán tí mo ṣe yìí nípa ètò ìkíni. Wọ́n tún máa sọ̀rọ̀ lọ́jọ́ iwájú lórí ètò ìkíni nílẹ̀ Yorùbá nítorí pé ó ṣì pọ̀. A ó sọ̀rọ̀ nípa ìkíni àkókò nínú ọdún, ìkíni iṣẹ́ àti ìkíni ìṣẹ̀lẹ̀ bí ó ṣe wà nínú àṣà Yorùbá. Bí mo ṣe sọ ní àkọ́kọ́, níbí ni wọ́n dá ẹnu dúró ní àkókò yìí lórí fọ́nrán yìí. Wọ́n tún máa pàdé yín nínú fọ́nrán mi nígbà mìíràn tí mo bá tún ṣe, tí mo fi ránṣẹ́ sí orí ìkànnì bí. Ó dàbọ̀, ó dìgbà kan náà. Ẹ ṣeun.